ṣe ti tèmi náà padà Ọlọ́run dẹ̀ mú mi bọ̀ sípò Ọlọ́run dẹ̀ gba gbogbo òkú kò nínú mi ò ṣe wá ní mọ́dún ayọ̀ mi sì kàn inú mi sì. Kí ló tẹ̀ wá sọ ẹ̀rí inú church? Kó tó kójú báyìí. Ṣe rí ẹ máa gbọ́ ẹ lajú ẹ kó mo sọ kí nìkan sìn mo ní kẹ́ jẹ́ kí ìyìn Ọlọ́run kó pọ̀ lẹ́nu yín ìgbẹ́jẹ́ máa pé ọ̀pọ̀ yín ni Ọlọ́run ṣe lóore tẹ́ ẹ̀dẹ̀ sọ̀ kankan. Hallelujah. Ẹ̀ ń dábẹ́ èmi gẹ́ pàdé wọn yọ́ ń tọrọ owó títì àbí ìpàdé yín. Bámi tọrọ mọ́ báyìí. Ọmọ wa ní báyìí kílẹ̀ lẹ́sẹ̀ mọ́. Mi tọrọ mọ́ èmi náà ti dẹni tó ń ta ọṣẹ àti àìsàn tẹ́mi náà wá rọwọ́ mú lọ ẹ̀rù tẹ́mi náà tọmọ mi wá pé bàbá mi àlọ́ yóò ní gáàsì inú kí mo ní fomi sí kọ́ ọ yà lọ sẹ́ mo bọ́ sẹ́ẹ̀dì owó ọmọ tí mo wá ran ọmọ nílé ìwé nílọrin. Ẹ̀ ń sẹ́ǹdì owó sọmọ báyìí. Ọmọ ní sùkúl nílọrin. Irọ́ ni. Ọmọ tẹ́ ẹ sọ wípé Nathaniel tó òun àti kí lorúkọ rẹ̀ lẹ́jọ́ pé kọ́ wọn jọ jókòó nínú church tí òfin jókòó tó yóò fẹ́ lọ sí Èkó tẹ́ fi ní pé kọ́ máa lọ kọ́ bá gbogbo lára rẹ̀ so ó lòun ò gbé church tẹ́ fi ní wọ́n gbà létí ó ní tòun ọ̀bá ṣe lẹ́kọ̀ọ́ nípa òun ò ní tòun ó fojú mi tẹ́ fi ní ṣé ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kó rí báyìí tẹ́ fi ní kí dádì ọdún wọn gbà létí ńjọ́ náà. Pé nígbà tí ó gbọ́ràn sí yín lẹ́nu tó ti wá ń gbọ́ràn báyìí ó ti lọ skul báyìí ẹ wá ń sẹ́ndì owó sí báyìí níta ìfín ní rówó sẹ́ndì sí mọ́ ò ní ṣẹlẹ̀. ẹ jẹ́ ń pè fẹ́ nìkan sí ìlú ilẹ̀kùn ọdún tó máa mú kí wọn náà jẹ́rìí. Ta ló lè sàmì ilẹ̀kùn yẹn sí fún ọ? Ẹnìkan náà lẹ́rìí. Èmi náà lẹ́rìí o. Ẹ dìdí sọ ni. Bí ebi bí mo ṣe ń bọ̀ náà rè bí mo ṣe ń bọ̀ rè. Sáàrí ìró ọ̀rọ̀ ẹnu tèmi ju tiẹ̀ lọ o. Tó ti lẹ́nu. Etí mi fọ́rọ̀ ẹnu tèmi ju tiẹ̀ lọ. Níjọ́ tẹ́ ẹ sọ wípé gbogbo wa gbogbo tá a gbé wá àná gbé lọ́mọ. Ìjọ náà gbogbo lọ́mọ o. Nígbà tí mo wá ń lọ kò sówó kankan tí mo fi wọkọ̀ lọ ẹsẹ̀ mo fi rìn lọ mo sáfẹsẹ̀ rìn dé wúwo mo fẹ́ yà báyìí mo sọ̀kalẹ̀ níbi ọ̀dọ̀ àwọn onítìpa mo fẹ́ yà báyìí bí mo ṣe ń lọ nù mo bá wo etí 500 nílẹ̀ báyìí èé wa ti rí mo bá yà bẹ̀rẹ̀ mo bá mú 500. lẹ́bàá mọ́wó ńlẹ̀ẹ́lẹ̀ màmá tó sì dáa bẹ́ẹ̀ dẹ̀yẹ. mo sábà ẹgbẹ́ àwọn òbí mo bá bẹ́gbẹ̀rún márùn-ún bẹ́ẹ̀. wà láì 5,000. ẹni sùúrù ẹ̀yin tá ìrìn sẹ̀ lọ ẹsẹ̀ mo fi ìlú wò. lẹ́bàá wo lẹ̀ 500 lẹ́rí. 500 mo yà àsúlé mu nígbà mo já títì mo bá tù mọ́. lẹ́bàá tù wò ló bá dé lò. 5,000. Àtowó lówó. Mọ̀ bá jẹ́ bí lórí mọ̀ bọ̀ àmọ̀ bọ̀ ẹ wò mí ṣé n tán ṣe sódà. Hallelujah. Hallelujah. Mọ́mí wá ṣe ìtàn ṣe sódà. Ọ̀dà bí bárakìlì owó ṣe wà nígbè. Màmá, owó tẹ́ rí owó mi ni. Bàbá ń bá lówó ra ìyá kílẹ̀ ń tà mo ní atalẹ̀ mọ̀ ń tà àtòrógbó àti kẹyìn obì ọba dúró báyìí alákọ̀wé ọba ní mọ̀mọ́ sẹ́ẹ̀sì ń jẹun mo ní mọ̀mọ́ fi ń jẹun mo ní náà ni mo fi ń jẹun o ṣé àrọ́wọ́ báyìí tó kí gbàgbọ́ ọba ní mò ń kó ọsàn mo rí bárùn ọ̀kan mo rí bárùn ṣé àrọ́wọ́ báyìí tí ó fi bàkú lọ́ba kó 5,000 lè lọ èmi ṣe bí ọmọ yóò ní mo bá fún bó ṣe pẹ̀yìn dànù. ẹni sùúrù ó ra jẹ ìlú. Ọjà 200 naira ló bá fọwọ́ sápò ló bá fún ilé lò. Wo oore tó fọkàn sí. Ẹ̀yin lè rò kówó yẹn kéré o 5,000. Owó ni o bàbá. Owó gidi ni wọ́n ṣe fún 5 million. Oore tó fọkàn sí. Ibo làmí ti dún. Oore yẹn máa ń wọlé ẹ lójú. As a head
ẹ̀gẹ́ tí mò ń ṣe àsọwó tí ò sí lọ́wọ́ mi àṣẹ ni mo fi ń ṣe bí aláàbò ara. ọmọ mi kan bá tó dé lọ́wọ́ ní òun bá èpè bù ọ̀dá àwọn o pé ìyá ẹ̀kọ́ ló mo sọ lánàá ẹ̀kọ́ ló tó mo sọ lónìí lọ́wọ́ ní à ṣé màá mi ọ̀wà para rẹ̀ ní pẹ̀lẹ́kọ̀ ọmọ o. lẹ́sẹ̀tì tó rẹ̀ ní òní sẹ́ẹ̀tì rẹ̀ bá tó lónìí ọba tó bá ń fẹ́ gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ránṣẹ́. ẹni sẹ́ẹ̀tì yìí bá dún. sẹ́ẹ̀tì àwa ló dún. ọmọ mi obìnrin ẹ̀gbọ́n rẹ̀ pẹ̀pẹ̀ ìyá àwọn ọ̀gbọ́dọ̀ kú o láti lè jẹ́ ìkọ̀nà tí ìlú ó ṣe bá fẹ́ gbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún ránṣẹ́. kí ló ń jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún? ṣé ẹ rí i pé oore ń pọ̀ sí i? ẹ tẹ́wọ́ mò ń bọ̀ ẹni ọwọ́ méjèèjì. ẹ wò ó lẹ́yìn ẹ̀rí ìmọ̀ àpè fún yẹn mọ̀ lọ. ó ti dá ọya. ẹgbọ́n bọ́dọ̀ fi àrọ̀ wọ́n rìnsẹ̀ lọ ẹni tí ò ní nǹkan kan orí owó lẹ̀ ó di 5,000 ó máa ń di ọjà ẹnìkan wá rajà 200 naira ẹni ẹ fún 5,000 ọmọ pè wọ́n ọmọ tí ò rántí wọn ó fún 15,000 naira. Ọ̀gá ẹ dúpẹ́ oore kí ẹ lè bá gbóore ló tí ẹlòmíì ní kí ni. owó ni o owó ni o. ó ní òjẹ kẹ́lẹ́ mi ò gbà mí torí kò sàpò mi kò mórè ẹni owó méjèèjì. mo ń bọ̀ ìyá ní owó méjèèjì oore tó retí ẹ̀. Kó tó di aago 12 láàárọ̀ ọ̀la. Ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ tẹ́ ẹ sàmì lẹ́ẹ̀méje. Ayé ẹ gba oore yẹn. Nígbà tó dòní lọ́ bá pè mí pé ìyá ń bọ̀ lẹ́wà. Àló tún pè yín. Ó ní ọmọ mi náà ní ọ̀sán 50,000. Ó ní mo ṣẹ̀ṣẹ̀ kúrò ní ṣọ́ọ̀ṣì mi. Ó ní ṣọ́ọ̀ṣì ibo ni? Mo ní ṣọ́ọ̀ṣì Àgbàlá Gébútà máa lọ náà ní Àgbàlá Gabriel. Ó ní sí ẹtẹ́ tí ń pè lọ́kọ̀ arúgbó ọlọ́kọ̀ mi gan-an nù. Ọba Sọ̀mán ló bá ní. Òun ti fi 10,000 ránṣẹ́ sí ẹ̀wù. Bí mo ṣe kúnlẹ̀ mi. Bí mo bá ń dúpẹ́ ní ṣọ́ọ̀ṣì ní ṣọ́ọ̀bù, mo bá ń pọ́ Ọlọ́run ò ṣe o. Ọlọ́run ò ṣe o, Ọlọ́run ò ṣe o. Kí n tó dìde lọkùnrin kan bá ní ìyá sí ọ̀sán tẹ́ẹ̀sì ń tà yìí. Ṣé ó sì pé mo ní báwọn ṣe mọ ẹdúró ẹni sùúrù ẹdìdé màmá ẹni sùúrù ẹdúró màá sọ̀kalẹ̀ wá bá yín. Màmá ẹ súnmọ́ bí. Wo bá ń káwọn mi ẹ bá ń di màmá mu. Màmá ẹ wá báyìí padà ẹ bá ń káwọn mi. Bí mo fẹ́ kọ́ wá ẹ bá ń káwọn mi mo fẹ́ gbọ́ nǹkan sọ mi ìgbàgbọ́. No ẹ lajú ẹ wò mí. Tí oore yẹn bá ń lọ bẹ́ẹ̀ yẹn, ìgbà màmá yóò yí padà. Lajú 15,000, 10,000, 5,000, 20,000, 15,000. Wọ́n tó ti fẹ́ sọ̀ ní. Ìyá yóò bẹ̀ sí ní yínú kí ni? Mo ń bọ̀ ìyá ẹdó. Ìyá arúgbó leléyìí. Mi ò rò pọ́n ṣe é kọ́ ní nǹkan tí ó máa sọ. Pé nǹkan báyìí ni ẹ máa sọ o. Bẹ̀rẹ̀ rí màmá yóò fẹ́ mú igbó ẹ̀rí díẹ̀. Ẹ̀yin lẹ́rìí tó tó báyìí. Ẹnáwó méjì oore tí ò ní tán oore tí ó máa bá oore ìrànlọ́wọ́ tí ó máa bá ìrànlọ́wọ́ àánú tí ó máa bá àánú wo ayé ẹ gbà lójú ayé rẹ gbà lójú ẹ sàmì nígbà mẹ́sàn-án ayé ẹ gbà. Ẹ wá ní ọmọ ẹ tó fún 10,000 ẹni sùúrù 5,000 kan tẹ́ rí e. Mo ń bọ̀ 5,000 kan tẹ́ rí e. Ẹnìkan wá ra ọsàn 200 naira ó fún 5,000. Ọmọ send 15,000. Ọmọ ẹ tó send 10,000 lénìí. Ọkùnrin bá rí mi tí mo jókòó ńgbà mo kú ìṣọ́. Lénìí. Nígbà mo kú òde. Nígbà tẹ kú òǹtọ́jú lọ́sàn-án yìí. Lọ́ba ní ìyá mo ní rìn ṣé ń tẹ̀sí ń káyì sósì pé
mo ló pè mí. ọmọ ẹyọ kínní torí ilé àtẹlẹ ìbára wọn mu ẹyọ ẹ bá ń fún yàn. mo ló pè mí mo ní báwọn ṣe mọ mo ní lọ yọrí ọlọ́dà ó ní ẹ má bàa gbígbókò báyìí ní títì mọ́ o ó ní torí òtútù àyà. ẹni sùúrù ó ní kí ẹ má àjókòó títì mọ́. láàárọ̀ kùtùkùtù bí tẹ́ ẹ ti ń wá ògùntà ọ̀sán. ó ní torí òtútù àyà o ó ní wọ́n bá ń ra suẹ́tà ó ní wọ́n bá ń ra gbogbo ẹ̀. ó lọ́ọ́ bá yín ra kí ni. ó ní wọ́n bá ń ra suẹ́tà tí ń máa wọ̀ pé kí mọ́ wà gbígbó ní títì mọ́ o ó ní mo ti gbọ́ o nígbà tí ń lọ ló bá tó fún mi 2005. again ìyẹn ṣé the same person tó fún yín lówó ni. lónìí náà ni. mo mọ̀ ṣé ẹnì kan náà tó fún yín lówó. mọ̀mọ́ ẹ fún mi lọ́wọ́ yín oore ò ní dá mọ́. àdúrà yín ti gbà. ẹ tán fún ní mílíọ̀nù kan ládùúrà rẹ̀ báwo. bí oore ṣe ń lọ lójoojúmọ́ ẹni fún lówó lẹ́ẹ̀kan kò lówó tẹ́ni tán fún lówó lójoojúmọ́ ẹnìnàwọ́ méjèèjì ìrànlọ́wọ́ ojoojúmọ́ o báyé mi dá májẹ̀mú àánú ojoojúmọ́ o báyé mi mú rẹ̀ ìrànlọ́wọ́ ojoojúmọ́ o bá mi gbé lójoojúmọ́ ẹ̀yin tá ẹ fẹ́ dà ó yá yàtọ̀. Ohun tí mo gbọ́ ni pé mo mẹ́wàá lọ ẹ̀rí yín múlẹ̀. Ọmọ bí mo lẹ́rìí yín ṣe ẹ bá mú ọmọ ẹ̀dá ní bá mú ọ̀rẹ́ ní bá mú ọ̀rẹ́. Kí mo lẹ́rìí yín ṣe ọ̀gá. Kí mo lẹ́rìí yín ṣe. Tó bá gbé sínú máa gbé iná sí ọ̀gá. A rò pé màá ní ẹ̀rí. Ẹ wò ó. Tọ́lá ti ń lo aago yẹn. Ìlú á ní kò sígbà tí aago bá dún tí kì í yẹ. Ẹ máa ṣàmì tọ́lá ti ń lo aago yẹn. Ẹ kàn máa ṣàmì. Ẹ kàn máa ṣàmì. Ẹ kàn máa ṣàmì. Borí tí wọ́n fi relé àwọn èèyàn lọ́wọ́. Ẹ tẹ́wọ̀ yín. Wo orí òkè tiwa rèé o. Orí òkè tiwa rèé o. Bí o ṣe délé lọ, ìta àbálòlókè náà ni. Èmi kọ́ mo gbé bẹ́ẹ̀. Ọlọ́ọ̀ni. Búlọ́ọ̀kù tó kéré jù ìlé dàgbé. Búlọ́ọ̀kù. Káwọn àti ká ru àpáta wá sórí. Ẹ tẹ́wọ́ méjèèjì. Màmá rán àṣẹ máa sàmì. Màmá rán àṣẹ ẹ máa sàmì. Màmá rán àṣẹ ẹ máa sàmì. Owó ló wà lẹ́yìn. Lóòótọ́ ta kí ní sèyí. Màmá rán àṣẹ ẹ máa sàmì. Màmá rán àṣẹ ẹ máa sàmì. Pé ìrànlọ́wọ́ ojoojúmọ́. Àánú ojoojúmọ́. Ìrànlọ́wọ́ fún àpọ̀lọ̀ dákẹ́ àgbo yẹn. Ẹ̀yin ó máa sàmì. Ó yá ayé ẹ̀ gbà. Ayé ẹ̀ gbà. Ayé ẹ̀ gbà. Ayé ẹ̀ gbà.
ẹnìkan ní kí àmì ẹ̀ borí ti gbogbo rẹ̀ láti ìrọ̀lẹ́ ìlọ kò sọjọ́ kan tó ní gbà ní ẹ lajú Ọlọ́run tó ṣẹlẹ̀ sí mọ́mọ́ prayer point ni. Hallelujah. Ẹlẹ́dàá ayé àti ọ̀run gbọ́. Ohun tó ṣẹlẹ̀ sí wọn. Prayer point ni. Pé kò sí ọjọ́ kan tó máa jí. Wọ́n máa fi ọrẹ bẹ̀ ọ́ wò. Ìránṣẹ́ Ọlọ́run tó máa dìde. Ó gbọ́dọ̀ máa gba ọrẹ ojoojúmọ́. Because ojoojúmọ́ ni bùkátà ìránṣẹ́ Ọlọ́run. Ẹ gbọ́ mi. Every day. Èmi ò mọ̀ ti yín o. Ojoojúmọ́ èyí sọ̀rọ̀ àjẹ́ àmù ni ìránṣẹ́ Ọlọ́run. Every day bùkátà. Pápá ìwọ tó wá ní church. Èlé dádìsà. Tọ̀hún dádìsà. Wọ́n á sì bí ọ̀dà. Àṣírí òtún. Ìpè máa ṣẹ̀sìn. Ẹ̀nàwọ́ méjèèjì. Má gbẹ̀mú àánú òdodo. Ẹ̀rín ìyá ni màá fi pé ìfún ẹ̀dẹ̀ mọ́. Áńgẹ́lì tó múlẹ̀ síbí. Ẹ̀yin áńgẹ́lì tẹ̀lé sẹ́rẹ̀bù wo orí àpáta yìí. Ó yẹ bẹ̀rẹ̀ ṣẹ́ o. Àwọn tẹ́ ẹ fẹ́ jí sí oore fún wa ń bí. Màmá yẹn ń bẹ ń bí. Mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní gba oore láti ìlú. Afẹ́ kó bẹ̀rẹ̀ sí ní gba àánú. Ẹ lajú. Ẹni wọn kó fẹ́ 400,000 fún ó lè tán lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹni tó ń gba oore ojoojúmọ́. Oore ojoojúmọ́. Ẹ fi ṣẹ́fẹ́ tó fún mi pé owó tẹ. Àti mo ti gba 2 million rí. Mo ti pé wọ́n fún mi. Owó tí mo gbà tó wá ìjìlá yìí pé wọ́n fún mi mo gba 2 million cash. 2 million pounds. Pé wọ́n fẹ́ fún mi pé èèyàn fún mi lẹ́bùn owó ju èmi fúnra mi ni oyin sọ pé wọ́n fẹ́ lò mí o. Wọ́n ti fún yàn 10 million lákàtà mi rí. Bẹ̀ wọ́n fẹ́ mi gangan. Wọ́n fún mi 2 million rí. Ṣé èyí tí ì ná 2 million tán? Mo ti ná tán. Now kí ló keep me moving? Ìrànlọ́wọ́ ojoojúmọ́ ni. 2 million ọjọ́ kan ló keep me. Òun ló ń survive mi dàárọ̀ yìí o. 2 million kò di alẹ́ ọjọ́. Ṣùgbọ́n kí ló ń mú mi move? Kí ló ń keep me moving? Ìrànlọ́wọ́ ojoojúmọ́. 120, 150, 100, 130, 100. Kí n tó kù lórí àpáta ń sì máa tuntun gbọ́ gbà. Hallelujah. Mi ò tọ́ ẹni tó fún 2 million yẹn ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ó gbìyànjú láyé mi. Bẹ̀yìn yẹn kọ́ ló tó mi. Ìrànlọ́wọ́ ojoojúmọ́ ló tó mi. Ọ̀gá, o gbọ́dọ̀ ní àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ àǹdí ẹ tí wọ́n máa fún ọ ní oore ojoojúmọ́. Ẹ̀yin màmá yìí ẹ nílò wọn. Ọmọ tí ó máa sẹ́ndì owó lọ́sẹ̀ẹ̀sẹ̀ lójoojúmọ́. Òun ló fà á. Owó mi ìtànfẹ́ lómi ìlú yín ó ti náà náà. Torí kò sí ìrànlọ́wọ́ ojoojúmọ́ bẹ́ẹ̀. Jọ́wọ́ wà lókè. Bàbá mi o. Ẹja fi bí ìgbà yẹn náà. Káwá wo ohun tí ó ṣẹlẹ̀. Mo rí àṣẹ jáde. Ẹnì kan gbàgbọ́. Bá ń gbé aago ilé lẹ̀. Àṣẹ ní omi ìdábàá. Àṣẹ ní mi ìdábàá dámilò. Àṣẹ ní mi ò dábàá. Èmi gẹ́gẹ́ kéde ẹ̀ lónìí. Bàbá. Ibikíbi tó ti sàmì ní àṣẹ ti máa rìn lórí ẹ̀. Má jẹ̀mú àánú ojoojúmọ́. Ẹ̀yin tẹ́ ẹ fi agbára sàmì. Ó yẹ kó. Mo bẹ Olúwa nítorí ẹ. Bàbá. Mo bẹ Olúwa nítorí ẹ. Olúwa o. Mo kéde nítorí ẹ. Mo bá Olúwa sọ̀rọ̀ nítorí ẹ. Àtẹ̀mí àti ẹ. Ìrànlọ́wọ́ ojoojúmọ́. Jésù. Hallelujah. Hallelujah. Báyìí kẹ́ ẹ súnmọ́ mi ń bí èdè ẹ̀mọ́ ìta àná lójúmọ́. Yes, sir. Ṣé 1 million kan lè ṣe ni? Ṣé 10 million kan lè ṣe ni? In tó lè ṣe ministry is everyday help. Everyday. O gbọ́dọ̀ tán fóònù ẹ̀kọ́ má gbà gangan. Ó bẹ́ẹ̀ bí òbẹ́ẹ̀.
ó ju 5 láti 10 láti 15 láti 3,000. ẹnìkan wá sẹ́ni owó kan sí ọlẹ́ ó nà tó lànú lẹ̀ ó máa ganú lẹ̀ báyìí pé kí ló tún ṣẹlẹ̀ ẹnì ọmọ méjèèjì kẹ́mi tó kú lórí àpáta yìí.